àárín àwọn ẹrú Agége ni mo ní bẹ́ẹ̀ ni mo lọ ọpẹ mi ló kọtọ dáa kì í ṣe ẹrú Agége ẹrú mẹríkà sì lágége ní lànàtúláhì àlékà wọn lànàtúláhì alámàláyẹlá ìgbẹ́jìnà sí kí ọlọ́nkọ́ máa bọ̀ kí lọ́kàn ọ̀tọ̀ ìkọ́mọ pàápàá nílé nígbà tẹ́ ń kọ̀tẹ̀lẹ́ ní pàápàá nílé àwa sì ń pàápàá nílé bó bá ti wọ sàfà rẹ̀ náà tó pẹ́lẹ́ rí ibú ni ọ́ lárúbáwá ló tó kọrin pé kún lè mọ àlèmí láàánú fún ní gbogbo bó bá lè gbé ga gbogbo àgbéga tó bá wù ní kó fáfá rẹ̀ àwọn àlọmọlọmọ káàsì ń jọ ní àfáwà ó dùn mí àfáà òsì ń bẹ kò jẹ́ kí wọ́n lè mà àwọn àmùdúrú mọ́ríkàsì wa ṣe alkọ pẹ̀lú àwọn àmùdúrú rẹ̀ ní alima iya wọn ka alima iya bin Abbas wọn firasatu Iyas ní yàrá sí nínú wọn wá sọ̀rọ̀ nípa pé ayé kò tọ́ ó ní àwọn náà lẹ́mẹ̀wà wọn láwọn ọmọ ogun oníkó wọn di ọba ìyá ayé kò tọ́ ìkódẹ̀ ẹ̀dí rẹ̀ wọn táwọn èèyàn náà fi ń ṣe aburú ìkódẹ̀ ẹ̀dí wọn ní ẹ̀wù ayé kò tọ́ mi rẹ́ẹ̀dì ní gbogbo ayé kò tọ́ ọba wọn àwọn yòókù wọn ajá ìwù wọn yẹn wọn tẹ́lẹ̀ fún ní rọ́ọ̀gì red carpet tí ọwọ́ wọn sì pọ́n wọn lé bẹ́ẹ̀ lè hù psychology àbájá lọ ilmu ìṣìmáyé ìbẹ̀rẹ̀ àbájá àlọ́mọ́ná àbá yìí kún púpọ̀ wọn rántí 1979 ìfún yín kìnnìkan tó lọ bá 1979 bàbá wa sí wà sílé ọba yà bàbá wa ń súnlé ọba yà wípé ní sáfàyẹ sùsù wọn sá sọ̀rọ̀ yìí wọn á ní bẹ́ẹ̀ bá jálù igbó ayé kò tọ́ wọn lọ́ba wọn sì láwọn ẹ̀mẹ̀wà wọn kì í gbọba lọ́wọ́ ọba wọn bẹ́ẹ̀ lè hùn bẹ́ẹ̀ làwúrẹ́ bẹ bàbá wa ṣe àlàyé àmọ́ lọ́dọ̀ àwọn èèyàn tá a ti gba síyáṣà láti gẹ́rì bí yàn la gba gbogbo ẹ̀jẹ̀ wọn gbàgbà lọ́dọ̀ àgbà wọn gbàgbà lọ́mọ kékeré lọ́wọ́ mo ní bàbá Mudiru mo nínú mi máa dùn púpọ̀ sí tẹ̀sí yẹn n bá kúnlẹ̀ sí wàjú bàbá pé ọ̀ akérèmọkùnrin lọ ẹ̀pẹ́ lórí ibú làwọn ẹlòmíì eré ibú ṣàkọ́ wá sí ní sóní akílè wọn ní ká ní yẹ sàábì ní àyè níbi àkìlì wà á kúrò jà á láti fi ṣàkọ́ inú eré ibú làwọn ẹlòmíì ti ń ṣe ní ti ń gbádùn àárín àwọn ẹrú Agége ni mo ní bẹ́ẹ̀ ni mo lọ ọpẹ mi ló kọtọ dáa kì í ṣe ẹrú Agége ẹrú mẹríkà sì lágége ní lànàtúláhì àlékà wọn lànàtúláhì alámàláyẹlá ìgbẹ́jìnà sí kí ọlọ́nkọ́ máa bọ̀ kí lọ́kàn ọ̀tọ̀ ìkọ́mọ pàápàá nílé nígbà tẹ́ ń kọ̀tẹ̀lẹ́ ní pàápàá nílé àwa sì ń pàápàá nílé bó bá ti wọ sàfà rẹ̀ náà tó pẹ́lẹ́ rí ibú ni ọ́ lárúbáwá ló tó kọrin pé kún lè mọ àlèmí láàánú fún ní gbogbo bó bá lè gbé ga gbogbo àgbéga tó bá wù ní kó fáfá rẹ̀ ìsàn kan sọ̀rọ̀ lérí ẹ̀ ẹ̀ náà kún ní sókí àtúnṣáàs Adam Murtada Yakub Alaboto ẹ̀ náà kún kí lè fẹ́ sọ sókí ìjọ tó kápá àfáwà ní kíkí ó ń kálukọ́ tọ̀tọ̀ ẹ̀ náà kún láàrín ìṣẹ́jú kan kẹ́tọ́ wà lóbi kọ̀sí dáì. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim, wa sallallahu ala man la nabiyya ba'dahu, thumma amma ba'd. Lẹ́yìn tí mo kí bàbá wa àwọn àfáwà àwọn aṣáájú wa tí wọ́n kọ́ wa bó láti pányàlé bó láti ṣe hurma àfá bó láti bọ̀wọ̀ fáfá bó láti fún àfá lẹ́tọ̀ọ́ ẹ̀ bó láti ṣe òótọ́ pẹ̀lú àfá fi sirri wal alan. Àwọn bàbá wa gbà Fadilatu Sheikh Abdulkadir Muhammad Al-Amin Abdulkadir onílé márùn-ún Muhammad Al-Amin ní ká mọ̀ pé ọlọ́run sájà kí á rí wọn pẹ́ ọlọ́run sọba tó ṣe yín láṣáájú rẹ̀ àti gbàtàgbà yín ọlọ́run má bàa kankan jẹ́nu méjèèjì. Ní ṣókí nítorí àsìkò báwo láti pọ́n àfẹ́ nílé àmúlára àwọn sàbí ànábì wanullahi alayhi ọlọ́run ló sì fún àwọn sàbí ànábì ní mandate yẹn nínú Suratul Hujurat táwọn àfún tafsiri ń pè fún wa ní Suratul Akhlaq torí gẹ́gẹ́ bá lọ́wọ́ Suratul Hujurat látòkè délẹ̀ التفسير الإجمالي أريك كيف نتأدب مع رسول الله ولكم في مستهل السورة وفي مختتمها سيكون كوني المقصد الإجمالي في سورة الحجرات أولا هو مفتتح سورة الحجرات والعناية عند البلغاء في تفسير القرآن بمطالع السور ومقاطعها الله àwọn àfún balaga bí wọ́n bá fẹ́ tú àyà kan àbí bá fẹ́ tú sura kan wọ́n wò kí ló ṣílẹ̀kùn rẹ̀ kí ló tilẹ̀kùn rẹ̀ ibẹ̀ ni wọ́n ti mọ̀ tí sura òun sọ ìjìmálán ẹwọ́n tó ṣílẹ̀kùn suratul hujurat ẹwọ́n tó tilẹ̀kùn rẹ̀ يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تهبطوا أعمالكم وأنتم لا تشعرون أولا هو مختتم السورة يمنون عليك إسلامهم قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان ẹ̀rí pé ọ̀rọ̀ bó láti lo ẹ̀kọ́ pẹ̀lú aṣáájú ẹni ló wà ń bí ìbẹ̀rẹ̀ ó sì parí ẹ wá já tú ìbẹ̀rẹ̀ يا أيها الذين آمنوا الخطاب موجه إلى المؤمنين àwọn tán ti níṣẹ́ rí níwájú Ọlọ́run tẹ́lẹ̀ àwọn tán ti dẹni rí níwájú Ọlọ́run tẹ́lẹ̀ àwọn tán ti dèèyàn níwájú Ọlọ́run tẹ́lẹ̀ tọ́lọ́run fẹ́ kí sálíbù bá wọn sẹ́mọ̀ bẹ́ni tó ti di múmìnì á ti nígbàgbọ́ pé wádùn Ọlọ́run ta àkọ́kọ́ wàyí dùn Ọlọ́run lè parẹ́ bẹ́ẹ̀ ilé yóò múmìnì tó bá bá díwájú Ọlọ́run bá yóò dẹni àlìjánà Ọlọ́run wá ní la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ọdọwọ́ yín o ẹrẹ òyìn yín lẹ̀ tẹ́ bá díwájú ànábì o ẹ má jẹ́ kí torí pé ẹlòmí ọgbẹ́ ti kìrà rùyé níbi ìbára méjèèjì tó tẹ̀lé ra wọn la tarfa'u aswatakum sí ìgbà náà yù lẹ́yìn bá wa Ọlọ́run tó wá ní wala tajharu lahu bil qawli kajari ẹlòmí rò pé tùmọ̀ kankan náà ní méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni la tarfa'u aswatakum fawqa sawti an-nabi tá nàbí bá ti múra yìí kan wá ẹ má jẹ́ kí àyè yan ga ju tiẹ̀ lọ nìyẹn wala tajharu lahu bil qawli bẹ́ẹ̀ bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ má jẹ́ kó hun yan ga méjèèjì yàtọ̀tọ̀ ànábì ti sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀ mọ́ la mu'aqqiba li hukmihi àmọ́ bẹ́ẹ̀ náà bá tiẹ̀ wá fẹ́ bá sọ̀rọ̀ wala tajharu lahu bil qawli kajahri ba'dikum li ba'd kí ló dé tí mo fi sọ fún yín bẹ́ẹ̀ anta habatọ ìmánì tí mo ti àkọ́dà fún yín níbẹ̀ ó máa di pé àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ànábì yóò wá bá ìmánì jẹ́ ibẹ̀ ń làwọn àfáà ti mú al-adabu fawqa al-ittiba al-adabu fawqa al-ittiba òun ló fà níjọ́ tí wọ́n fẹ́ ṣe sulhu Hudaybiyah káànábì kọ́ pé mi Muhammadin rasulillah ẹni tó wá ṣe sẹ̀fíru àwọn kòfàrù Quraysh ó ní àmọ́ ní Muhammad
àmọ́ ní rọ̀ṣúlù bá pa mọ́ ní rọ̀ṣúlù láì ní àníbọ̀ ọjà débi pa fẹ́ ṣe súlù pẹ̀lú rẹ̀ anábì sọ fún Sayyidina Ali pé wọ́n yá fa rọ̀ṣúlù láì lẹ̀ àlí ní èmi kọ́ nípa ilé rẹ̀ máa kàn ní Abi Talib náà yẹn bọ̀ karramallahu wajhahu àkọ́kọ́ adàbùnú kọ́kọ́ ẹ̀ lè rí sábẹ́ kan bó tilẹ̀ wù kó tóbi tó wọ́n bá déwájú ànábì wọn ìwojú ẹ̀ báyìí ẹ̀nà léwò àwọn ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ bó láti lẹ́kọ̀ọ́ pẹ̀lú ànábì pọ̀ ẹ̀tọ́ lọ wọnú Suratul Ahzab la tadkhulu buyutan nabiy illa an yu'dhana lakum ila ta'amin ghayra nadhirina inahu fa idha ta'imtum fantashiru wa la musta'nisina li hadithin inna dhalikum kana yu'dhi an-nabiyya fa yastahyi minkum wallahu la yastahyi min al-haqq ẹ má wọnú ilé oṣẹ́ Ọlọ́run àfi tẹ́ bá tó gbà yọ̀ǹda kí lè yún adab ila ta'amin bá tó wá gbóúnjẹ fún yín ghayra nadhirina ẹ má wo bóyá bọ́hùn dọ̀tí àbó ti ta létí kò sínú ẹ̀kọ́ pẹ̀lú àfáyín kò sínú ẹ̀kọ́ pẹ̀lú oṣẹ́ Ọlọ́run tọ́jọ́ ga yín torí pé ìta nẹ́bí ń jẹ mọ̀álìmù dúníyà ni àfá àkọ́kọ́ nínú ayé ànẹ́bì ni bó láti wá lo ẹ̀kọ́ pẹ̀lú àfá ara ànẹ́bì àtàwọn sàbí láti kọ́kọ́ mú wáyé kàtọ̀ yín tún ọlọ́tọ́ ọjọ́ bá ń sàbí pé bá jẹun tán fàntẹ́ṣìwò ẹ̀dẹ̀dẹ̀ dìde wà lámùstáni sínú kẹwàá ti pẹ́ máa wá dọ́rẹ́kẹ̀ ní máa dàlọ́ sí Ọlọ́run ọ̀rọ̀ àwọn ìyá wa tájẹ́ ummatul mu'minina bẹ́ẹ̀ inna dhalikum kana yu'dhi an-nabiy ìyẹn ni máa jẹ́ fún ànẹ́bì wa yastahyi minkum yóò máa wá tijú kò nífẹ̀ẹ́ lè bá yín sọ̀rọ̀ kò nífẹ̀ẹ́ lè yí àmọ́ kì níyàwó máa ní wallahu la yastahyi min al-haqq Ọlọ́run yìí sì tijú òdodo ibẹ̀ wọn náà ìṣkálù tuntun bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn àfà الله لا يستحي من الحق أو رسوله يستحي من الحق الحق بين علي أحدياني والأحد في الذهن حق طلعوا صوني أنا حق طلعوا صكيس على حق المطلق رابع الحق المطلق إن النبي هو نتيجة سودو أما حق وانسي الله تجا حق تتيه لري يستحي منه أما لو نتيجة كوبا ينشأ إبه أن ينسى ميلارا أما النبي نتيجة يمو أما بدو تجا طلعوا تي بسي النبي نتيجة كذا ولو أن فاطمة بنت رسول الله سرقت لقطع محمد يده صلى الله عليه وسلم سو بابا مو ẹ̀kọ́ pẹ̀lú àwọn àfáwà ara anájọ́ àtàwọn sàbí láti kọ́kọ́ mú anábì ní ọkọ̀ tẹ́ ń jẹun hamilu na alẹ́ àbíbù nínú mẹ́ta anábì lẹ́ni tí ń bá kó bàtà anábì ní hamilu iná ẹni tí ń bá gbégbá tí fi ń sàrò láti fi lọ́sí kọ̀bọ̀ ìhájà a máa wá méjèèjì sáà ní Abdullahi ibn Mas'ud àti Anas ibn Malik radiyallahu ta'ala anhuma so tẹ́ ẹ wá rí àpọ́nlé tẹ́ ẹ rí kábọ̀wọ̀ ẹni ó wà very láàrin àṣà kan sí àṣà kan láàrin ìlú kan sí ìlú kan èyí táwọn sàábé ń ṣe pẹ̀lú ànábì kódà wọ́n fẹ́ lè ju ìkúnlẹ̀ lọ níbòmí níbi àpọ́nlé Sayyidina Hasan ibn Thabit radiyallahu ta'ala anhu gbogbo ànábì dé gbogbo àwọn èèyàn dìde ànábì lóhun ọ̀fẹ́ bẹ́ẹ̀ gbogbo yẹn jòkó gbogbo wọn jòkó Hasan ibn Thabit wà lórí ìdó ànábì lè rẹ́ sí ọ jòkó ó ní kìyà ní lílẹ̀ azizi alayya fardun wa tarku al-fardi ma huwa mustaqim ajibtu liman lahu aqlun wa fahmu yara hadha al-jamala wala yakum kí n dìde bẹ́ẹ̀ ni abí yìí in tó dọ́nà yẹn fún mi ní ti gbọdọ̀ mọ́sẹ̀ wa tarku al-fardi ma huwa mustaqim káwọ́ fọ̀nà yẹn lẹ̀ ká mọ́sẹ̀ kẹ̀kọ́ bá làkàyè ajibtu wọ́n ṣe nílé mà liman lahu aqlun ẹni tó ní làkàyè wa fahmu ìwọ̀n fi làkàyè òun ìgbọ́n kan yé yara hadha al-jamal orí ẹwà yìí yara hadha al-jamal orí mẹ́lẹ̀ ọlọ́run yìí yara hadha al-jamal ọ̀rá kan dá ọlọ́run yìí wala yakum kọ́ alẹ́ dìde fún anábì ní makanaka ya Hasan bó ti ṣe wọ́n dá barakallahu fi so táwọn àfáà wa gan tán bá ní àmọ́ sí àpọ́nlé mi fáwọn tá bá ṣe fún wọn tipátipá àtayọ̀ àlà èyí náà ń pè ní al-adabu fawqa al-ittiba nítorí fi lè mú àlì sọ pé wọn ò ní tẹ̀lé ànábì níbi pé kọ́ pa orúkọ rẹ̀ rẹ́ ìtìbáhùn làbí ò sí ń bẹ̀hùn àmọ́ adabu ni òjò orí ṣe làwọn àfáà fi ní al-adabu fawqa al-ittiba èyí ò ní ṣókí ẹni tí máa ń dààmú ara rẹ̀ kọ́ máa dààmú ara rẹ̀ kí. Ọlọ́run kọ́ máa bá zadakumullahu ilman wa baraka ya bulbul mutribu ọlọ́mọ bàlákà ní àjẹ́ adúgbò pọ̀ fún àfáà wa lérí àgbọ́yé tí ẹ̀yin náà tó bá ṣe ọ̀rọ̀ tó àkẹ́pẹ́ yín sí